now ẹ bá ń pe Olúwo ẹ bá ń ṣe àkílẹ̀ ẹ̀jẹ̀ gbọ́dọ̀ Olúwo àwọn náà máa wo program wa àwọn ọmọ ìwé náà máa wo program wa ká sọ fún wọn Ọọ̀ni Ìsọlọ́fin Àdìmúlà God bless you bẹ́ẹ̀ ni darí àmọ́ ibi tán ti fa láàfin kórúkọ Ọọ̀ni Olúwo ó ti wà lábẹ́ Ọlọ́yọ̀ọ́ tẹ́lẹ̀ lásìkò tí Ọlọ́yọ̀ọ́ ń pàṣẹ nílẹ̀ Yorùbá now ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ tó mú tàn wá ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló bí ìtàn tí a mọ̀ pé bí ó bá ṣẹlẹ̀ kò ní sí tàn bí ó bá wá sí tàn kò ní sí àrọ́bá lọ́dún náà lọ́hùn àrọ́bá àtàn jẹ́ kó yé wa ń pé ìṣẹ̀ṣẹ̀ Olúwo Oníwo ni wọ́n ń pè é gbà náà kí wọ́n tó yí padà sólúwo Oníwo ẹni tó ní Ìwó ni wọ́n ń pè é tẹ́lẹ̀ kó lè bá àdán mọ́rán kó lè dùn ún pè létè ni wọ́n fi yí sí Olúwo lẹ́lẹ̀ tó túmọ̀ sí wípé nígbà tí ìṣẹ̀ṣẹ̀ Olúwo wọ́n jẹ́ ó yé wa pé ó fẹ́ lè máa rí ní ẹran lẹ̀ kó pé lówó ìṣẹ́dá wí pọ̀ ìyàtá wí pọ̀ Olúwo bá gbogbo aláwo lọ nígbà tó dé ọ̀dọ̀ aláwo odù fatọyọ sí lọ́jọ́ náà lọ́hùn ni wọ́n pè ní Ọ̀sẹ́fún 77 là ń tàṣẹ gẹ́gẹ́gẹ́gẹ́ làágbàgọ́ ló dífá fún Oníwo ọmọ odò ọba níjọ́ tí ń rìn láàrin ìpọ́njú Olúwo gbogbo aláwo lọ aláwo rẹ̀ ní kó wá ọkọ́ àtàdá kó irú bọ torí pé oko ni yóò rò jẹ Olúwo bọ irú ẹbọ rú ó gbọ́ títú àtùkèsù ìkárà rẹ̀ bọ́ ha fún Olúwo bá lọ ka ọkọ́ jọ àtàdá wọ́n bá mú sí àgbẹ̀ ní Ìbàdà àgbẹ̀ rókòkò à Olúwo ti pa oko lọ òjò tí bẹ̀rẹ̀ Olúwo ti bẹ̀rẹ̀ sí sọ̀gbìn àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní pé jọjọ ọ̀bẹ̀rẹ̀ ó tiẹ̀ tí mọ̀ bójú ọ̀rọ̀ jọjọ ọ̀bẹ̀rẹ̀ kó tó máa sọ̀gbìn á ní kí wọ́n fò lẹ̀ o tèmi yé mi o àgbẹ̀ tó fi inú oko oṣù rẹ̀ gbé kà Olúwo ní tó ń yé òun kí wọ́n sáfò ńlẹ̀ kó wọ́n máa ṣe lÓlúwo bá bẹ̀rẹ̀ sí pákó lọ bẹ̀rẹ̀ sí ní sọ̀gbìn lọ rẹpẹtẹ ńgbà tọ́lọ́hún ṣe lÓlúwo tó gbé ìṣẹ̀ṣe tì í o ìṣẹ̀ṣe nìran bàbá ńlá bàbá rẹ̀ fi jẹ́ èèyàn o ńlọ́lànà fún wọn o ńlọ tún fẹ́ kó wọn sínú wàhálà lÓlúwo tó sọ pé òun ò sí láyé abẹ́ ọba kankan rí la fẹ́ sọ fún ó ti wà lábẹ́ Aláàfin rí ó ti wà lábẹ́ Ọlọ́yọ̀ọ́ rí lÓlúwo bá dákó lọ rẹpẹtẹ òjò táwí ló bá mọ̀ bẹ̀rẹ̀ o òjò bá ń rọ̀ léraléra ní gbogbo nǹkan tó níwò gbè pátá ló bá dìde àwọn tí wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ ìjọ́jọ́ òde orí agbẹ̀rún gbogbo àbà òkú ẹlẹ́yà òkú àṣedànù ó nígbà tí tóoru lẹ̀ bá pa gbogbo tó ń gbè ojú ọ̀wà lẹ́ni ojú ẹni arọ̀ lóye kò dá wọn lóhùn òjò táwí bá dé láì ká má fọ̀rọ̀ gùn rárá gbogbo èrè oko Oníwo bá bẹ̀rẹ̀ sí ní dáa nígbà tó tó àkókò òkórè gbogbo èrè oko pátápátá Olúwo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan jíjẹ ó lọ bí ẹrẹbẹ Olúwo fàpò dọ̀wọ́ tì sọ́ọ̀dẹ̀ àpò àgbàdo àpò èrè àpò ẹ̀pà iṣu kókò gbogbo rẹ̀ lọ bí ọlá Ọlọ́run atápẹ́ rẹ́rẹ́rẹ́ lọ́dún tá a wí ó wá tásìkò tó yẹ kó lù ọ́ bẹ̀rẹ̀ gangan lòdó bá dá wá pé lòdò bá rọ̀ mọ́ iṣu pẹ̀yìn iṣu ọ̀tá àgbàdo kọ̀ wọn ògbó kódà ọlọ́mọge gúnmọ̀ ọmọgbẹ gbogbo àwọn títí ń fo Oníwo ṣẹlẹ́yà tẹ́lẹ̀ wọ́n wá dẹ̀ tí ń rè ránjẹjẹ lọ́wọ́ Oníwo owó Olúwo bá dé òkìkí ẹ̀ kàn débi pé láti Ọ̀yọ́ wọ́n wá ń rajà lọ́dọ̀ Olúwo lÓlúwo bá ó ti gbàgbé ìṣẹ́ ẹwú fún gbogbo ẹni ìṣẹ́ ń bá ṣiṣẹ́ lónìí ẹpẹ́ ní Àkàndá ní sí wọ́n bá tọ́ ọrọ̀ ìjọ kan wò wọ́n gbàgbé ìṣẹ́ àtọdúnmọdún Olúwo gbàgbé ìṣẹ́ àtọdúnmọdún ó gbàgbé tó ti tó bọ aláwo Olúwo ti rí ìjẹ́ ó ti rí mọ́ ti rí ló ti rí lò ó ti di ẹni tán pé bọ́ ó ti dẹ̀ tá àmọ́ bẹ̀ ká tó ra nǹkan lọ́wọ́ ẹ̀ ó ti dẹ̀ tọ́ jẹ́ pé iye tó bá wù ló máa gbé owó lé ló máa gbé lé nǹkan tó fẹ́ tà ń gbá bọ́kọ̀ mi ẹ sáà tà fún mi irọ́ o mi ò lè tà lọ́ọ̀dúnrún o irinwó ni wọ́n ta o ẹ dín wa irinwó ni wọ́n ta bẹ́ẹ̀ bá ti lè rẹ máa lọ wọ́n sàn rajà lọ́wọ́ ẹ̀ bọ́n bá ti wá rajà tán lọ tán lÓlúwo ọmọ fìfé kọrin àwọn tó wá gbọ́ fèé ni wọ́n wá ní Olúwo ń fi ìfẹ́ bú Ọlọ́yọ̀ọ́ ni o sí Jálàfin ẹ pé kí ni Olúwo máa ń fi ìfẹ́ sọ ẹ wí fún Ọlọ́yọ̀ọ́ o wípé èmi Olúwo èmi Oníwo mo sábà jẹ́ o ẹ wí fún Ọlọ́yọ̀ọ́ wípé èmi Olúwo sábà jẹ́ o náà bá lọ sọ f'Aláàfin wípé ẹ bá ẹ̀gbọ́n kábíyèsí àbẹ́ ẹ̀gbọ́n tó Oníwo ń sọ ni àlọ́ ló sábà jẹ́ Ọ̀yọ́ tó dá páropáro gẹ́gẹ́ bí àrọ́bà kan ṣe fílẹ̀ ẹjá wò láti bí yìí
bọ́ bá jẹ́ káwọn baba ńlá baba wa wo ìtàn yìí pọ̀ ni kí ló dé tó jẹ́ okùn láàrin Ọ̀yọ́ àti Ìwó òye tó yé mi ni pé bí ìṣẹ̀lẹ̀ ò bá ṣẹlẹ̀ àwọn baba yìí sọ̀tàn nígbà tó dóde Ọ̀yọ́ inú bẹ̀rẹ̀ sí ní bí ọlọ́yọ̀ọ́ pẹ̀lú àwọn ẹ̀sọ́ ń gbé àwọn Ọ̀yọ́ Mèsì kí làwọn ó ṣe fún wọn kọ́kọ́ gbìyànjú wọn kọ́kọ́ rán adùnmọ́dẹ́ ẹ̀kẹ́ pòǹdẹ̀ ọmọge ní gẹ́bẹ́ wọn ràn wá kọ́ wá rajà lọ́wọ́ Olúwo nígbà táwẹ́lẹ́wà dé ó díjú lọ ó rè díbọ̀ ó sẹ́wọ̀ ẹ̀jẹ́ ó dá gọ̀jọ́ lójú Olúwo gba arẹwà rèé o agbọ́nbẹ́kọ rẹ pòǹdẹ̀ àwọn ilé ìbàjẹ́ sáyá wa ìbámọ̀dún kódùwó tó sọ̀rọ̀ ìfẹ́ ọmọbìnrin ti hàn ní bá bẹ̀rẹ̀ sí ní bára wọn lùfẹ́ wọ́n jọ ń gbé wọ́n jọ ń ṣe bọ́ bá ti wá rajà látọ̀yọ́ Olúwo bá fi sọ́jà rẹ̀ yóò gbé lọ Ọ̀yọ́ láàrin ìfẹ́ wọn lélẹ́yìn ti béèrè wípé àfẹ́sọ́nà mi Olúwo ti níyàwó tẹ́lẹ̀ bọ́kọ mi yóò sì pinnu olówó orí mi kílẹ̀ mọ́ ń fìfé sọ ló bá ní à ní tẹ́mi mọ́ sọ ní pé ẹ wí fọ́lọ́yọ́ o ṣé kò kúkú mọ̀ wípé Ọ̀yọ́ ni arábìnrin yẹn ti ń wá pé ẹ wí fọ́lọ́yọ́ o gbémi oníwò sábàjẹ́ o obìnrin bá dọ̀yọ́ ó wí fọ́lọ́yọ́ Ọlọ́yọ́ bá bẹ̀rẹ̀ sí kógun jọ Ọlọ́yọ́ kógun jọ láti lọ rí fogun já ẹni tó lòun sábàjẹ́ gbémi tẹ́mi Ọlọ́yọ́ wà lẹ́nì tó ti mọ̀ kóun sábàjẹ́ níbẹ̀ ni láàlú ògiri òkò ìbọ̀rẹ̀ ti jẹ́ látọ̀ pa ọ̀bẹ kó sunkún gẹ́lẹ́rù ọbẹ ẹlẹ́kùn sunkún láàróyè ń sẹ̀jẹ̀ òbẹ mi sunmi kẹ́rù ọbẹ mi èmi sunmi láàróyè ń sùn fún wọ́n bá rí ìbólúwo ọgbẹ́ni Ọlọ́yọ̀ rán ogun bọ̀ wọ́n sì jẹ́lé rẹ̀ túẹ́túẹ́ kí ló ń ṣe ọmọràn tó dá ìwọ́n tó ní kí wọ́n bọ̀ sọ fọ́lọ́yọ̀ pọ̀ sábàjẹ́ ọmọ bó ti gun kíkọjá eréwé kí ló ń ṣe eléyìí ń lẹ́bọ ní òru ẹbọ kàǹkà tí kagúnláyà kí ló ń fi rúbọ ìsúláàdó ògiri òkò ó ní kó ní wọ́ lọ rí wá àpò dọ̀họ́ tó bá wá pò dọ̀họ́ tán kọ́nà bí ẹ̀wù kọ́nà ń sòkòtò kóríkórí jálajálá kọ́ wá rè wá ọparun kó fi gbé àkọ̀ àbí kó fi gbé apó tá a máa ń kó ọfà sínú kó fi ọparun gbẹ kọ́ wá súnmọ́ etí ẹ̀wù tọ́fàpò dọ̀họ́ náà pọ́jọ́kọ́jọ́ tó gun Ọlọ́yọ̀ bá dé ẹ̀wù ni kórè kó sí o ọmọ wa sọ tó kó sì mọ́jọ́ ńlá sọtọ́ rẹ wà tàbí tó ní ilé ẹ̀ o àwọn àpò dọ́ọ̀ ní kó tó jọ sẹ́ẹ̀dẹ̀ wọn ò gbọ́dọ̀ bóúnjẹ kankan bẹ̀ wọn ò gbọ́dọ̀ bá nǹkan kan sí ìta mi ò sì gbọ́dọ̀ bówó bẹ̀ Olúwo bá ṣe bó ti wí àbí ká pé lóníwò àtòníwò àtòníwò the same thing nǹkan náà ni wọ́n bá ṣe bó ti wí gbogbo Ọlọ́yọ̀ bá dé wọ́n ti ta oníwò láyé olóbó wípé ogun Ọ̀yọ́ ti dé o Olúwo bá ta mọ́ bá bọ́nu ilé ó kó sí àpò dọ̀ọ́ tó ti rán pẹ̀lú apó tó wà lára ẹ̀ àwọn ogun dé gìràgìrà ó ń dà nígbà tí ó yọ sí wọn ọ̀rọ̀ bá di kàyéfì làwọn bá ń gbá ẹni tó dé yìí ṣe bí wọ́n ní ilé ìsàbàjẹ́ ni ilé tí ìṣẹ́rùn lára ẹ̀ yìí tó ẹgbẹ́ pàǹdàgbàǹgbà kékeré làwọ̀ sẹ́hàn lára ẹ̀ yìí ilé ìlọ sábàjẹ́ mú lọ́wọ́ sábàjẹ́ ọ̀dà wọ́n wo gbogbo nílé wọn ò rí nǹkan kan ọ̀rọ̀ bá pèsè jẹ́ rírí táwọn kan ti rí wọn táwọn kan lólùwò láàrin ẹ̀ wọ́n ti na pápá bọ̀rọ̀ wọn ti sá lọ ilé yìí làwọn ogun Ọlọ́yọ̀ ní wọ́n bá folúwo lẹ̀ náà fi padà sọ́yọ́ mo mélé wá láti jẹ́ kólúwo mọ̀ wípé ó ti wà ní ọ̀ǹda Aláàfin rí ẹ bá ń wí fólúwo pé mo ní wọ́n ti wà lọ́ǹda Aláàfin rí lóòótọ́ ọ̀làjú ló dé ní gbogbo wọn fẹ́ pàtàn rẹ̀ lẹ́tọ́ jẹ́ àbúrò ọ̀fẹ́ gbà pàbúrò ló mọ́ lọ́mọ ọ̀fẹ́ gbà rẹ̀ lọ́mọ mọ́ ní kálukú fẹ́ mọ́ ruga wọ́n fẹ́ mọ́ bá bàbá wọn dọ́gba àìsìfàgbàfẹ́ nìkan ni kì í jẹ́ ká yógún géré ìwọ làgbè mi làgbà kì í jẹ́ kí létí balẹ̀ bá gbé bọ̀ ogún géré torí kálukú ni yóò fẹ́ jẹ mọ́gàjí lé bàbá tiẹ̀ ìbéèrè sẹ́mi wá ní fún Olúwo òun náà ni wípé kábíyèsí o nígbà tẹ́ ń sọ̀rọ̀ yìí ti ń dùn mọ́nàmọ́ná lẹ́nu yín kábíyèsí bó ló ṣe rí lára yín èyí gangan mọ̀ wípé rọ́lẹ̀ ń pa o láti máa sọ fún wa wípé Ilé-Ifẹ̀ kìí ṣe orírun ran Yorùbá fídíò ni kò ṣe deny kò ṣe debunk kìí ṣe test ọ wà lọ́wọ́ wa á filẹ̀ dàrọ́ ọmọdọ́mọ wa pé nígbà kan o ọba Ìwó àwọn ọba ti jẹ níwò tí wọ́n jọba gidi tí wọ́n pàtàn rẹ̀ Olúwo ló dé ní gbogbo nǹkan yí bìrì Olúwo ló dé lọ́fẹ́ tó tàn kọ́ àwa sì mọ̀ wípé níta bá fò ní ṣe ọ̀là ó béèrè ẹ̀ lọ́wọ́ wa wọn á kọ́kọ́ béèrè sà kábíyèsí ọba Abdulrasheed Adéwálé Àkànbí Tẹ̀lú àkọ́kọ́ wípé bóò ló ṣe rí lára yín bá tẹ́ sọ̀rọ̀ yẹn
inú yín dùn àbí ọkàn yín balẹ̀ kóòtọ́ lẹ́ ń sọ àbí níbi kan kọ̀ọ̀rọ̀ ọkàn yín ẹ̀dẹ̀ mọ̀ wípé rọ́lẹ̀ ń pa o kìíní ọ̀dẹ̀ rí bẹ́ẹ̀ o ilé ìfẹ̀dẹ̀ gbogbo wa ti wá o ìjà lóde lóní dòwe o torí pé fẹ́ jìjà gba ni o torí pé inú yín ò dùn sọ́ọ̀ ni sẹ́nu ojú mi ni wọ́n ti bí ni ó sì pàgbà tí ń bínú ọmọdé ẹ ti sọ̀rọ̀ nípa ọjọ́ orí àwa wá jẹ́ kó yẹ wípé ipò làgbà ìbànújẹ́ lọ́jọ́ orí bó ti wù kẹ́ tó lónìí ò ní ní bàbá yín àgbọ́ táwọn èèyàn ló ń sọ wípé àwọn ò gbà fọ́ọ̀ ni àwọn ò sì lè gbà fọ́ọ̀ ni àwọn ọ̀dẹ̀ fọ́ọ̀sì wọn kí wọ́n gbà fọ́ọ̀ ni ṣùgbọ́n ìtàn gbà fọ́ọ̀ ni bẹ́ẹ̀ ni ìtàn sàkọọ́lẹ̀ rẹ̀ wípé òní ni bàbá gbogbo wa ẹlẹ́ẹ̀kejì ìbéèrè mi ó ní pé bóò ni yóò ṣe rí lára àwọn ọmọ Ìwó inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìwó jáde àwọn ọ̀tẹ̀lẹ̀ dáadáa tẹ́ ń sọ o wọ́n nílé Ifẹ̀ làwọn ti wá níta wọn àwọn ọmọ bíi tẹ́yìn ti wá sẹ́yìn ò ní bímọ púpọ̀ kọ́mọ bá bẹ̀ ṣe ẹ̀yin náà lẹ́jọba Ìwó ní gbogbo nǹkan dàrú gbùdùgbùdù ìlú tó ti ń tò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlẹ́fẹ́ sọ́dì lu mùsùlùmí Ọlọ́run ràn yín lọ́wọ́ o ṣùgbọ́n ó fà ṣe fẹ́ kí wọ́n gbé bówó ẹ̀rù kó ń bẹ̀ wọn wọn Baptist ló sá ní àbíkọ̀ sọmọ Ìwó ti lọ bẹ̀ àti mùsùlùmí àti kírísítẹ́nì kẹ́ ẹ̀ tó rántí pé ẹ fẹ́ sọ Ìwó di ẹlẹ́sìn kan ẹ̀sìn ilé ìwé wo lẹ̀sìn Islam ti mú wá Ìwó tó jẹ́ ilé ẹ̀kọ́ gíga ẹ bá dárúkọ kankan dákọ méjì tó láǹfààní tó dáa tó tóbi tó ṣe é mú yangàn bíi bówẹ́ẹ̀n tó wà ní Ìwó kábíyèsí Olúwo mo ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín o ẹ̀yin sáà bàbá wa ipò tẹ́wà ipò bàbá lẹ jẹ́ mo wá ń béèrè wípé ẹ̀sìn Islam tẹ́ ń pọ́n lé yìí ẹ̀sìn ńlá ni ẹ̀sìn fáwọn ọ̀jọ̀gbọ́n ni ẹ̀sìn fáwọn èèyàn pàtàkì ni ṣùgbọ́n tẹ́yìn wá kà kún bàbàrà tẹ́ nítorí ẹ̀ lẹ́ẹ̀ṣe ìṣẹ̀ṣe mọ́ ìṣẹ̀ṣe ló gbé ń dọba o lọ́sọ̀ ń dọba o ṣùgbọ́n ẹ débẹ̀ ẹ ráwọn tí ń ṣe gẹ́gẹ́ bí ẹni tí ò wúlò torí ẹ fẹ́ pretend fáwọn èèyàn ẹ fẹ́ package ara yín fún business strategy Ọlọ́run ràn yín lọ́wọ́ sà Ọlọ́run bá ń ṣe dáadáa wọ́n á ní bóun ni ó ṣe lára àwọn ọmọ Ìwó nígbà náà mo tún ti wá rántí pé lọ́jọ́ ọ̀la gbogbo fatafata tẹ́ ń ṣe lórí social media lónìí tẹ́ bọ́ sórí Facebook tẹ́ mọ̀ sọ wátawátá rádaràdá àwọn ọmọ yín ọba kọ̀ọ̀kan bẹ̀ lọ́la bóun ni ó ṣe lára wọn nínú àwọn ọmọ tẹ́ bá bí bóun ni wọ́n ṣe fíìl bàbá àwọn jọba o ìgbà ẹ̀wọ̀ báwo bàbá àwọn ṣe ń ṣe nígbà táwọn ò tí ì dé nígbà táwọn ò tí ì dàgbà ṣé nǹkan tẹ́ ẹ̀ ṣe lónìí yóò wí Ìwó lórí wọn tó jẹ́ káàrọ̀ ọmọdọ́mọ yóò lórí ipò tẹ́ wa because ìròyìn ni pé ẹ̀ẹ́tẹ̀ tí máa wé láwà nígbà yóò tó lọ tàbí kẹ́ ẹ ti máa fínú tàn míì tẹ́ẹ̀kọ́ wípé láwà níní kí wọ́n máa wé ẹ má gbàgbé o kò sí tí ò ṣe é yí padà yóò bá ní ọ̀nà oko wọn ń padà á ń bèrè ìtà sí ọ̀nà ẹnu ìlú tá a bá fò ní ṣe ìtàní ọ̀dà lọ́la o bẹ́ẹ̀ yẹn kì í bá ṣe nígbà tẹ́ ẹlẹ́ẹ̀wá láti fẹ̀ ẹni lè fẹ̀ kì í sorírun ṣùgbọ́n ẹ gbà wípé ọmọ Odùduwà ní wọn á ní sẹ́bẹ̀ ṣe ń sọ̀rọ̀ náà ní Odùduwà ṣe ń sọ̀rọ̀ tọ́rẹ́ ẹ̀ mọ rí pè ṣé kò Odùduwà náà ṣe mọ rí pè nu ṣe é rí ọba tí ọba ti gbọ́tọ̀ lọ́hùn ọba tí bá ti ń ṣẹbọ ìrìkúrì bí ó sì máa rí náà nu mo wá ní ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí nígbà tí wọ́n fẹ́ fún yín lọ́pàá àṣẹ ìtumọ̀ rẹ̀ ni pé you are the custodian of Yorùbá heritage culture and tradition custodian wọ́n pè yín àṣà wo ni wọ́n ń bẹ láàfin lọ́dọ̀ tí ìṣúláàlú làwọn bàbá yín bọ́ sẹ́yìn o ni wọ́n ń rúbọ fún o wọ́n bọ̀ gún ní wo o gbogbo tán ṣe ní gbogbo ilẹ̀ Yorùbá tó kúnlẹ̀ káàró òjìrè tó kù ni wọ́n ń ṣe ní wo gbogbo ẹ̀yin ọba tí ń tún tàn kọ akíní dáadáa o ó pè èèyàn méjì ni ò ṣe gbàgbé láíláí ẹ̀ ń tẹ̀lúdó nígbà tá sọ̀rọ̀ owó ní ìsìn adákọ̀ Adékọ́lá ṣe lú ẹ̀ ń tùlù ẹ̀ ń tòlù ṣe àtẹ̀ntọ́bà lú dẹ́ ọ̀pọ̀lọpọ̀ bá máa wọlé ìdùnnú wọlé àlàáfíà wọlé ìgbéga wọlé ìtẹ̀síwájú wọlé ìdàgbàsókè wọlé kábíyèsí àwọn ọba ẹgbẹ́ tí yín tí yóò mú ìlú wọn dàgbàsókè làwọn ń wá káàkiri ìṣèjì táwọn ti máa háwá 1000 naira fáwọn arúgbó kiri táwọn gbé kámẹ́rà táwọn máa tọ gbogbo ilé lójúlé kọ̀ọ̀kan táwọn máa fáwọn èèyàn ní 2000 naira 1000 naira abọ́ ráìsì kọ̀ọ̀kan eléyìí ò kì í ṣe iṣẹ́ àfọkànṣe iṣẹ́ promo lẹ́ ń ṣe Olúwo ni mò ń bá wí fídíò eléyìí náà bẹ́lẹ̀ àtọ́jú ẹ̀ gbogbo àwọn arúgbó tẹ lọ ń disgrace ẹ̀yìn embarrass ìbéèrè tábìlì lọ́wọ́ ni pé ṣe báwọn náà bímọ níbo làwọn ọmọ wọn wà ojú wo làwọn ọmọ wọn fi ń wò yín nígbà tẹ́ ń háwá 1000 2000 láwọn òbí wọn lọ́wọ́ tẹ́yìn sì ti gbowó rọ̀gùnrọ́gùn lórúkọ wọn ǹdẹ́ sọ fáwọn tẹ́ gbowó lọ́wọ́ ni pé ìṣẹ́ṣẹ́ àwọn èèyàn yín lé o ibi ń pa wọ́n o ẹ wá rìkọ́ọ̀dù fídíò ẹ̀ háwá 1000 fún wọn láti sọ fún wọn pé ṣe rí o ǹdẹ́ fún wa há o
ṣùgbọ́n wọ́n pọ̀ o díẹ̀ làwọn tá a rìkọ́ọ̀dù o wọ́n pọ̀ gan gidi tíṣẹ́ ń bá múlẹ̀ bí ẹ̀gbẹ́ sú o tó dún pọ́n o wọ́n pọ̀ gidi gan o gbogbo ẹ̀ náà ló wà lákọọ́lẹ̀ kábíyèsí ọlọ́run gbogbo wa lọ́wọ́ ọlọ́run bá wa ṣe ẹ lẹ́wọ̀ gbogbo ẹ̀yìn èèyàn mi ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó wà lórí TikTok àwọn eléyìí ò tiẹ̀ bèrè mú kan wá mú méjì wá wọ́n fún mi gift lọ ni God bless you o n ò ní wáyé tí o ẹ ní dẹni àná o ẹ ní di tálíkà ẹ ní wá ń tẹ́ gẹ̀ẹ́tì ẹ ní wá ń tẹ́ nọ́ọ̀tì ẹ ráwọn èèyàn mi lórí YouTube àwọn àmọ́ gbóde mú kan mú méjì wá wọ́n ló dìgbà tí n bá tó bèrè n pé kí wọ́n fún mi sticker kí wọ́n ra sticker fún mi ìgbà náà ló tó bẹ̀rẹ̀ sí ní ra sticker fún mi lórí YouTube. Okay, Mr. Kani, my daddy, thanks you for everything. You let me know many history from user and from Iwo. We have smokers king for now. We are tired. Ìmùlẹ̀ kí lè have ṣe kò sí nǹkan tẹ́ ṣe. Ẹyẹ yẹn mi tẹ́ wà lórí YouTube. Ẹ fún mi ní ẹ ra sticker fún mi ẹjọ́ kí n tó máa lọ ẹjọ́ ẹ ra sticker fún mi kí n tó tẹ̀síwájú. Then kí n máa fi àwọn mi máa sọ pé àwọn ọmọ ṣe rà á. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń wò kí wọ́n ra sticker fún mi. Ṣùgbọ́n wọn ò mọ bó ṣe lọ. Níbi tẹ́ ti ń wò mí yẹn ó yẹ kẹ́ ẹ rí dollar sign nísàlẹ̀ lọ́wọ́ ọ̀tún ẹ kàn click lórí dollar sign yẹn á gbé lọ síbẹ̀ tàbí ẹ tún máa rí thanks ẹ click lórí thanks yẹn ó máa gbé lọ síbẹ̀ gbogbo ẹ̀yàn ọmọ kóòtù jíire bí mo kí dáadáa lóòótọ́ làwọn èèyàn ń gbà mí níyànjú pé kí n má lọ sí Ọ̀yọ́ báyìí o Awíkonko jọ sórí Ọlọ́run má lọ sọ́yọ́ o anything tó wù kí wọ́n pe ẹ fún lọ́yọ́ má lọ o torí pé àwọn ará Ọ̀yọ́ ń halẹ̀ ní ẹ wọ́n má bí dáa kọ́ wọ́n kọ́ wá wọ́n bá bí dáa kọ́ máa bọ̀ wọ́n wà sọ́yọ́ mo ń bọ̀ lọ́yọ́ mo fẹ́ wá wo ẹnu dídá àti gbogbo àlẹ́ yín I am coming down to Ọ̀yọ́ tí n bá dẹ̀ ti dé Ọ̀yọ́ ń yọrí jáde lórí mọ́tò ni tí n fi máa yí gbòòrò Ọ̀yọ́ káàkiri èmi rèé o Awíkonko rèé o kí lẹ fẹ́ ṣe fún mi Ọ̀yọ́ yára ẹ̀kọ́ Ọ̀yọ́ yára yá mo ń bọ̀ lọ́yọ́ ẹ máa múra lẹ̀ bákan náà ayẹyẹ ọjọ́ bíi 50 ọdún lókè ìpẹ̀ tá a fẹ́ fi dúpẹ́ ó ti súnmọ́ wa tán àwọn èèyàn ti ń raṣọ mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti bá mi rà àtẹni tó máa wálé àtẹni tí ò ní wálé àtẹni tó rà fún yàwó àtẹni tó rà fún yàwó àbúrò àtẹni tó rà fáwọn ọ̀rẹ́ mo dúpẹ́ olórí àdáàdá tán lọ́wọ́ gbogbo yín bákan náà lórí ti program tí mo sọ pé ẹ̀yin èèyàn lè wá polówó ń bẹ̀ ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá olókoòwò kéékèèké normally níbi táwọn èèyàn bá ti ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ẹ ra àwọn telecommunication wọ́n polówó ń bẹ̀ àwọn oní nǹkan mímu wọ́n polówó ń bẹ̀ àwọn oní nǹkan jíjẹ wọ́n polówó ń bẹ̀ àwọn tí ń talẹ̀ tí ń talé wọ́n polówó ń bẹ̀ àwọn tí ń soko owó kan àwọn tó ní store ńlá tó ní ṣọ́ọ̀bù tó tóbi wọ́n polówó ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yín náà láǹfààní láti wá polówó nínú program ọjọ́ náà tá a máa tẹ̀ torí pé afẹ́kọ́ wà kọ́lọ́fù kó dẹ̀ ṣe fi pamọ́ dọjọ́ ọ̀la lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹ̀yin náà lórí ọ̀fẹ́ àtàǹfààní láti wá polówó nínú program booklet program tá a máa tẹ̀ jáde bákan náà ẹ lórí ọ̀fẹ́ àtàǹfààní láti fìfẹ́ hàn sí mi láti kí Àkàndá Awíkonko nínú àwọn ìwé yẹn ẹ lè ra ojú ìwé kan á fi píkítọ̀ yín sí a lè fi píkítọ̀ tèmi náà sí ẹ máa kọ nǹkan tá a fẹ́ ká bá yín kọ sí mo ti rí àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n ti ń fìfẹ́ hàn àná Ọlọ́run ní fi sílẹ̀ àyẹ́sí ni àpọ́nlé ni ìgbélárugẹ ni ẹ má gbàgbé mo ní front page a lè fi léyìn ó lẹ̀ mo láwà fi bẹ̀rẹ̀ ìdúdá fẹ́ sí lọ́jọ́ náà nígbà tá a bá tó ta àwọn ọlọ́gbà ọgbẹ́ni ojú owó kì í dẹ̀ sí pa mojú owó ọ̀nà tó gbà wá ni torí pé owó ńlá ni wọ́n fi ń tẹ̀ ẹ́ ẹ rí i pé láwọn ayẹyẹ tán bá ń ṣe wọ́n máa ń ta ni tó bá já ayẹyẹ ìlú o títà ni wọ́n máa ń tà á yàtọ̀ sáwọn olówó tán bá ń ṣe nǹkan ẹ̀dẹ̀ mọ̀ pé alára àtàgó lè mi atẹrọ̀fọ̀ dìde lè mi onígbìyànjú lásán lè mi tí ìdólówó tèmi náà bá dolówó èmi ló láǹfààní ayé lò náà ń tẹ bóyá 1 mílíọ̀nù kìíní kan wọ́n kàn tẹ́ ni wọ́n kàn pín fáwọn èèyàn ni kò lè jù bẹ́ẹ̀ lọ tá a bá sọ pé káwọn èèyàn máa rà á àwọn tí ó rà á máa wà limited mo lọ wúgbọ́ lọ́bì ìwúyà Aláàfin Ọ̀wọ́ Adé títà ni wọ́n ń ta á èmi gan fẹ́ rà gan wọn ò tún dá mi lóhùn ẹni tí ń kó káàkiri ọ̀tún táwọn wọ́n kọ̀wé kan jáde nígbà ìmọ̀ náà mo fẹ́ rà ẹni yóò gbọ́ so èyí náà lè polówó ń bẹ̀ ẹ̀dẹ̀ lè kí mi sínú program back page 500,000 láàfin inner back page lílé inner ẹ̀ a máa tẹ́lẹ̀ yún 300,000 naira Mr. Bámidélé Adékọ̀yà èyí lẹ kọ́kọ́ ra tíkẹ́ẹ̀tì fún mi lórí YouTube tíkẹ́ẹ̀tì nàbí síkà èyí lẹ kọ́kọ́ ra síkà fún mi lórí YouTube ẹ̀ ní mọ̀dàmú ẹ̀ ní mọ̀bójú ọmọ gẹ́gẹ́ mo yẹ sọ inner back page 300,000 naira back page 500,000 naira inner back page 300,000 naira láàrin full page 200,000 naira half page 100,000 naira quarter page
50,000 naira òjò bá ń lọ quarter page á pín fún èèyàn mẹ́rin kálukú ọkọ̀ wọ́dìn ṣe ìránṣẹ́ sí wa àti picture wọn bóyá Mr and Mrs ṣe felicitate ni àbí congratulate ni àbí kinní kan bó bá ṣe wù ní kẹ́ẹ̀sì kọ́ kẹ́ẹ̀sì àfìránṣẹ́ sí mi bákan náà èyí tẹ́ fẹ́ ra sọ fún tayé ọjọ́ bí àǹkárá wa wà ńlẹ̀ ó wà ńlẹ̀ dáadáa ó tó di pọ́ máa tán ẹ̀mọ́ gbàgbé pẹ̀lú ògbọ́ ọlọ́ èmi ò ní lọ mú mi sí o bẹ́ẹ̀ ni mo sì ní rójú kejì kiri mate. ok ṣé Ọ̀kẹ́ TV àbí wọ́n láwọn ní ìdí aṣọ ẹ̀mọ́ wọ́rì n bá ti parí ètò ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp wọ́n sọ bí ẹ ṣe rí aṣọ gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ. ok page ẹyọ kan 200,000 naira ní full page half page 100,000 naira quarter page ní 50,000 naira ọkàn mi balẹ̀ páwọn èèyàn sì máa àwọn èèyàn máa bá mi dá sí wọ́n máa bá mi dá sí ní mo sàárè ọmọ lágbára Ọlọ́run ní dẹ́yìn náà dá ọ̀rọ̀ lé ayé yín o ayé ò ṣeé nìkan ṣe o ayé ò ṣeé nìkan gbé o bẹ́ẹ̀ ni o ara ò lè dá ara dá o a nílò ara wa o ẹ má wá wo ọ̀rọ̀ ẹnu mi tó le o ọ̀rọ̀ ẹnu ẹ ti le jù mi bá fún ní nǹkan fọ́dún fáyé ọjọ́ òbí ẹ̀ ọ̀sẹ̀ ó ti burú jù ọ̀rọ̀ ẹnu ẹ ti le jù. Mr. Ọlámilékan ní close from Ìbàdàn God bless you brother nọ́mbà tẹ́ máa bá mi sọ̀rọ̀ ní lórí òun náà ni +234 904 851 9362 +234 904 851 9362 nọ́mbà tẹ́ bá mi sọ̀rọ̀ nu lórí aṣọ àti ẹ̀yin tí ẹ fẹ́ àtẹ̀yìn tẹ́ fẹ́ bá mi tẹ́ fẹ́ polówó tàbí tẹ́ fẹ́ ra ticket lórí program tó máa wáyé lọ́jọ́ náà Mr. Emmanuel Ọbádínà ní mòṣì ní mọ̀yà ní mọ̀bànújẹ́ ẹ̀yin náà ra tíkẹ́ẹ̀tì fún mi ìgbà ọdún kan fún yín ìgbà ilé yín ọmọ lé sí àwọn ilé yín ò ní pẹ̀dín ní mo sàárè ọmọ gẹ́gẹ́ bó sọ. torí ọ̀rọ̀ tí bàbá ọba Ọ̀yọ́ tó jí là ń jẹ tá àti ìjẹnu tán o àti ìjẹlẹ́nu tán o kọ́lọ́ ṣàánú wa o. Mr. Ọlámilékan láwọn ní nọ́mbà mi God bless you baba I love you I love you I love you I love you. So gbogbo ẹyẹ ìyẹn ẹjọ ẹ fi ìfẹ́ hàn sí mi mò ń bẹ̀bẹ̀ ni o ìwà mi ò dá èmi náà mọ̀. Oh, Mr. Lateef Muritala, God bless you, sir. God bless you, sir. Àwọn náà ra sticker fún mi, God bless you, sir. So like I said, ẹ má dá mi dá. Ẹ má wò wá mi. Àbí ká ẹ má wò ọ̀rọ̀ ẹnu mi, ìwà mi dá. Ìwà mi dá tán yán sọmọ làkejì mi. I love my ìwà. Torí mo fẹ́ kọ́ lọ́hún fi dá mi lẹ́jọ́. Bẹ́ẹ̀ ni. Kọ́ lọ́hún dẹ̀ fi wà mí dá àwọn ọmọ mi lẹ́jọ́. Ọ̀rọ̀ ẹnu mi tó le kó lè bá dá náà ni. Ṣùgbọ́n ìwà mi I love it. Kọ́lọ̀ fi dá mi lẹ́jọ́ ìwà mi ni káwọn ọmọ mi mọ rí ó ti tán kò tó bẹ́ẹ̀ lọ yóò tàbí kí n má sọ pé mo rí ìwà mi dá ṣùgbọ́n ìwà mi ni kọ́lọ̀ fi máa dá mi lẹ́jọ́ ó pè mí kọ́lọ̀ fi dá àwọn ọmọ mi lẹ́jọ́ ìwà mi ni káwọn ọmọ mi jẹ́ o lọ́jọ́ iwájú ìwà mi ni kó ṣìnà fún wọn ìwà mi ni kán jẹ pé ok wọn á gbogbo rẹ náà bàbá yín máa ń sòótọ́ bàbá yín ò kí ń parọ́ I will never lie for anything I will never lie because of money yes so Amisa Mr. William Adisa, and Mr. God bless you, sir. God bless you. God bless you. Please don't go to Oyo because we love you so much. God bless you. God bless you. I am just joking. I can't dare to go to Oyo now.